Ẹ̀yin èèyàn ilé èwo lẹ ṣé àlàáfíà lẹ wà? Gbogbo ilé ń kọ́, ẹ káàbọ̀ sórí Mashola Gist TV. Gist tèmi wọ́n ní kábíyèsí pé ọ̀rọ̀ olórí Ronke ya kábíyèsí lẹ́nu o pẹ̀lú bí olórí Ronke ṣe pé Queen Naomi tí wọ́n ń wọ̀nù wọn. Ẹ̀yin èèyàn ilé ẹ̀ rí pé ìtú lágbára. So bá a ṣe ń gbọ́ o, wọ́n ní àwọn fámílì olórí Ronke pé olórí Ronke. Wọ́n dẹ̀ sọ fún olórí Ronke wípé kí wọ́n stay away from Queen Naomi o. Wípé torí tí wọ́n ò bá fẹ́ tẹ́ lọ́wọ́ kábíyèsí. Àwọn fámílì olórí Ronke wọ́n wá ń bi olórí Ronke, wọ́n ní kí ló dé, kí ló ṣẹlẹ̀. Wípé kí ló ń ṣe olórí Ronke tí olórí Ronke ń ṣe bí ìyàwó àṣẹ̀ṣẹ̀ gbé. Wípé kí ló dé, kí ló kan olórí Ronke pẹ̀lú tí kábíyèsí bá worí fóun àbí tí kábíyèsí ò bá worí fóun. Wípé ṣé nǹkan tí wọ́n lọ ṣe ní palace nìyẹn. Àwọn fámílì wọn sọ̀rọ̀ tó dá sí wọn o. Ẹ máa mọ̀ pé fámílì òtítọ́ ni fámílì wọn. Ẹ̀yin èèyàn, ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé kábíyèsí ò fọ̀rọ̀ Queen Naomi ṣeré. Wọn ò fi ọ̀rọ̀ Queen Naomi ṣeré rárá. Nǹkan tó bá dé affect Queen Naomi báyìí ó affect kábíyèsí ni. Àti sọ, àti kọ́ lórin, àti kọ́ lówe. A ní ẹ̀yin olórí. Ẹ kọjú mọ́kọ yín. Kí ló kàn yín pẹ̀lú Queen Naomi? Ẹ̀yin èèyàn lé, kì í ṣe nǹkan kékeré o. Gist tá a ṣe láàárọ̀ yìí, òun là ń sọ fún yín pé kábíyèsí àti olórí Ronke lọ sí church o. Nígbà tí wọ́n dé church bí olórí Ronke ṣe ń wo kábíyèsí nìyẹn nítorí kábíyèsí jẹ́kì fóun wọn. Lolórí Ronke bá àtàkì kábíyèsí pé ṣé ẹ ti gbàgbé pé inú church lẹ wà ni? Ipe why tẹ fẹ́ máa gbé fóònù àbí why tẹ fẹ́ máa text. Ẹ̀yin èèyàn lé kì í máa ń ṣe nǹkan kékeré. Wọ́n ní bínú ṣe bí kábíyèsí nìyẹn. And why tí olórí Ronke fi ń feel pé Queen Naomi ló ń test kábíyèsí? Ṣé Queen Naomi nìkan ló gbọ́dọ̀ test kábíyèsí ni? Kò sẹ́lòmíì tó tún lè test kábíyèsí. Ó lágbára o. So wọ́n ní bí olórí Ronke ṣe ń sọ fún kábíyèsí nìyẹn pé kí ló dé tó jẹ́ pé Queen Naomi máa disturb kábíyèsí. Wípé kí Queen Naomi máa bother kábíyèsí especially tó bá wà pẹ̀lú kábíyèsí. Wípé kí ló dé tí Queen Naomi ń test wọn. Ọ̀rọ̀ yẹn dùn kábíyèsí gan. Kábíyèsí ò like ọ̀rọ̀ yẹn. Wọn ò like ọ̀rọ̀ yẹn rárá. So ẹ̀yin èèyàn lé, mi ò mọ why tí olórí Ronke wá ń jealous báyìí o. Pẹ̀lú bẹ́ẹ̀ ṣe dàgbà ń jealous. Èyí tún lágbára o. Èyí tún lágbára o. Kábíyèsí ní kí olórí Ronke kan excuse àwọn o nínú palace pé kí wọ́n lọ wábì kan dúró síná kó tó di pé wọ́n máa lọ sanwó ilé tán rà. So ẹ̀yin èèyàn lé, inú bí kábíyèsí gan fún nǹkan tí olórí Ronke ṣe. Nǹkan tán dẹ̀ ṣe ò dáa. Because tí kábíyèsí bá receive test kò kàn yín. Ọba ní kábíyèsí, anybody ló lè test bàbá wa. Anybody ló lè send test sí bàbá wa. Ẹ̀dẹ̀ lè ní kó má gbé fóun wọn, ẹ̀yin kọ́ ni ìyá wọn, ẹ̀yin kọ́ ni family, ẹ̀yin kọ́ ni bàbá wọn, ẹ̀yin kọ́ làwọn ẹ̀gbọ́n wọn. So kí wá ló dé tẹ́ máa control wọn? Ó lágbára o. Bí olórí Ronke ṣe bẹ̀rẹ̀ sí sunkún nìyẹn o. Tí wọ́n break down, tí wọ́n ń sunkún. Wípé ṣe ni wọ́n ń sunkún o. Wọ́n ní bí olórí Ronke ṣe ń sunkún nìyẹn o. Wọ́n ní àwọn fámílì olórí Ronke dẹ̀ sọ fún wọn wípé Queen Naomi ò ń ṣe ẹni tí olórí Ronke lè máa attack o. Tí wọ́n bá fẹ́ rí ojú rere kábíyèsí kó stay away lọ́dọ̀ Queen Naomi. Wípé tí wọn ò bá stay away lọ́dọ̀ Queen Naomi bá ńlá problem ló máa jẹ́ fún olórí Ronke. Wípé because àwọn mọ̀ wípé nǹkan tó máa ń bí kábíyèsí nínú jù ni kéèyàn máa sọ̀rọ̀ nípa Queen Naomi. Nǹkan tí ò yé mi ni pé ẹ fẹ́ kábíyèsí, ẹ ti fẹ́ kábíyèsí, ẹ ti dolórí. Kò sẹ́ni tó lè gba olórí lọ́wọ́ yín. But látìgbà tẹ́ ẹ ti dolórí, ẹ ń go after Queen Naomi. Ẹ ń go after Queen Naomi. Kábíyèsí gan, wọ́n go after Queen Naomi. Kí la fẹ́ ṣe fáráyé tó lè táráyé lọ́rùn? Kò sí. Kábíyèsí bínú. Àwọn fámílì olórí Ronke wọ́n advise olórí Ronke. Olórí Ronke ní fámílì tó dáa o.
wọ́n sọ tòótọ́ ọ̀rọ̀ fún wọn wípé kán fi Queen Naomi sílẹ̀ àti Kábíyèsí, kán má dá sọ́rọ̀ wọn mọ́, because nǹkan ẹyọ kan tó lè bí Kábíyèsí nínú nìyẹn, kẹ́ máa bu ẹnu àtẹ́lu Queen Naomi. Ẹ̀yin èèyàn lé, wọ́n dẹ̀ ní létà Olórí Ronke bẹ̀ Kábíyèsí pé kí Kábíyèsí má bínú, wọ́n gbọ́ràn sáwọn fámílì wọn lẹ́nu. Ìyẹn ìpẹ́ tí ẹ ṣe yẹn lásán ó ti tán. So ẹ̀yin èèyàn lé, gist ta ní ká mú wá fún yín ni o. Ẹ ṣáà mọ̀ bó ṣe ń lọ nínú pálásì Kábíyèsí. Àwọn olórí wọn ò jẹ́ kí Queen Naomi gbádùn lórí pé àwọn dẹ̀kọ́ náà fa wípé Kábíyèsí ń bá yín jà àbí Kábíyèsí ò ṣe dáadáa sí yín. Nǹkan tó ń bí Kábíyèsí nínú ni pé ẹ lọ ralé. Tẹ́ bá ti ralé, kò sí jà, kò sí wàhálà. Ọlọ́run Elédùmarè á dúró ti gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi o. Ọwọ́ yín òkè òkè ló máa lọ o, kò ní lọ ìsàlẹ̀ láṣẹ Ọlọ́run ọba. Ẹ ṣé mo dúpẹ́ o. Please share this video, like and subscribe. God bless you all.